tí ó sì máa ríran dáadáa tẹ́ bá mu ewédú lọ́lọ́bọ̀rọ̀ láì fi kankan sí. ewédú yìí kan náà báboyún bá lóyún tó jẹ́ pé à ń retí pé bẹ́wẹ́ bá sì ń bọ́ lára gi báyìí kọ́ mọ́ nìgi lára ẹ pé kọ́ máa mu ewédú wẹ́rẹ́ báyìí láàgbọ́. Hello my people, you are welcome to my channel Agba-Isegun. If this is your first time watching, kindly like, share, comment and subscribe for more amazing Yoruba content. Thank you for your support. Lóǹtẹ̀ fún wa a sì ní wàrà máa lò wẹ́rẹ́wẹ́rẹ́ báwọn bàbá ní àwa náà là tó bẹ́ẹ̀ àdúpẹ́. Ẹ jẹ́ kí a lọ torí kò sásìkò fún wa lónìí ibi tá a sì fẹ́ yà pọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè mí ní ọ̀sẹ̀ tí ó kọjá títí di àsìkò yìí mo dúpẹ́ lọ́wọ́ yín, àwa náà sì dúpẹ́ fún yín pé ẹ farabalẹ̀ gbọ́ wa. Tẹ́ bá pè wá nǹkan kan ṣe wá nǹkan kan báyìí ṣe mí kí ni mo lè lò bá a wà lórí ìrìn á sì tún máa fún yín kan báyìí ni ẹ lọ ṣe ẹ sì tún padà pè wá pé ẹ ti ń ṣe o ó sì ti rí ẹ ti ń rí yàtọ̀ o kì í ṣagbára wa o Ọlọ́run ló pé orí bẹ́ẹ̀ o. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tewétegbò. bóyá yín ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ètò yìí fún ìgbà àkọ́kọ́ tá a fi gbé kalẹ̀ òun náà ni wípé àwa la ní egbò nípa ìfún. tí a bá bímọ tọmọ dàgbà tó kégbe mo wá mo wá mo wá wọ́n pẹ́ bóyá ọmọ òun yóò dàgbà yóò dògbó yóò rebi àgbà rè adé á fún bàbá ńlá bàbá wa tí wọ́n ti lo ìgbà rí lórílẹ̀ àsìkò ìgbà tí wọ́n ń ṣẹ̀mí lórílẹ̀ wọ́n ní àwọn ohun àṣírí kan lọ́wọ́ tó jẹ́ ewé àti egbò. àti bẹ́ẹ̀. bọ́lọ́jọ́ bá dé tí wọ́n bá lọ síbi ìsinmi ìyàlẹ́nu ló máa ń jẹ́ píngbà tá a bá lọ rèé bò wọ́n mọ́lẹ̀ ní ibojì àsìkò ìgbà tí wọ́n bá ń jẹrà lọ́wọ́ nínú ibojì yìí àwọn ohun àṣírí tí wọ́n kọ sínú ìwé náà yóò máa jẹrà níbi tí wọ́n kó wọn sí ìkan ó máa jẹ wọ́n àyàn ó máa tọ̀ sí bẹ́ẹ̀ ìdun ó fi bẹ̀ sílé yóò wá di tí ò ní wúlò mọ́ àwọn kìnìún la wá ròyìn pé a bá kó jọ sórí ètò yìí kẹ́ ẹ máa gbọ́ ẹ sì máa ṣàkọsílẹ̀ rẹ̀ kò sí tó burú mbẹ́ o. ìwòsàn ara. torí tewétegbò ó wà fún ìwòsàn ara wa ni. àwa la ní egbò nípa ìfún àìdán. ewédú tẹ̀ ń jẹ yẹn tẹ̀ ń jẹ ọ̀pọ̀lọpọ̀ ò máa jẹ àwọn kan sì máa jẹ. ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ewédú tẹ́ bá sè é tẹ́ bá fẹ́ sè é ṣe tigitigi ni ẹ gé sí wẹ́wẹ́ ẹ bá ti fọ̀ ọ́ tẹ́ rí pé kò sókùtà kankan lára rẹ̀ kẹ́ ẹ sè é tigitigi kó jiná dáadáa ẹ má fi kankan sí ẹ má fi yọ̀ sí ẹ má fata sí ẹ kàn sáà ṣe bẹ́ẹ̀ bí èèyàn bá mú dáadáa kò ní ránu ojú ó bá tiẹ̀ ní tó bá yẹ pójú rẹ̀ ń wò báyìí àwọn àsìkò kan wà tó jẹ́ pé yóò bẹ̀rẹ̀ sí ni máa fọ ojú yìí tí ó sì máa ríran dáadáa tẹ́ bá mu ewédú lọ́lọ́bọ̀rọ̀ láì fi kankan sí. ewédú yìí kan náà báboyún bá lóyún tó jẹ́ pé à ń retí pé bẹ́wẹ́ bá sì ń bọ́ lára gi báyìí kọ́ mọ́ nìgi lára ẹ pé kọ́ máa mu ewédú wẹ́rẹ́ báyìí láàgbọ́. gbogbo àwọn nǹkan báyìí pátá òun náà ló sodo sínú ewé àtẹ̀gbò àwa sì ń tú fún yín láàyè yìí kó lè bá jẹ́ àǹfààní fún tẹrú tọmọ. tewétegbò fún ìwòsàn ara. àwa la ní ewé àwa la ní egbò nípa ìfún àìdán ẹrù alálọ kanáwọlá kanáfóró kanúbílálá ọbú ọtọyọ tẹyọ ẹsẹ túdé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn iṣẹ́ kan wà tí a ti ta mẹ́nubà ṣùgbọ́n àti ìsọ wọn àti ìmẹ́nubà wọ́n yanjú mo fẹ́ ká yanjú rẹ̀ lónìí. ní ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn mo sọ̀rọ̀ nípa
àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ tá a mọ̀ sí hepatitis B pé ojútùú wà fún àwọn nǹkan tá a sì lò tí ń bẹ níkàlẹ̀ ó wù mí ká yanjú rẹ̀ lónìí torí ó ti ń pẹ́ jù ìpè sì wà lórí ẹ̀. Ewé Àtegbò. àwọn èèyàn pè wá lọ́pọ̀ lórí ọ̀rọ̀ ojú àwọn èèyàn tó pè wá lórí ọ̀rọ̀ ojú pọ̀ láàrin ọ̀sẹ̀ tó kọjá sí àsìkò yìí ṣùgbọ́n ẹ jẹ́ n bẹ̀rẹ̀ láti bí àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ tá a mọ̀ sí hepatitis B kí ni tá a lè lò tí ó fi lọ síbi ìsinmi. ẹsẹ̀ túnde àti bẹ́ẹ̀ lọ. bí mo bá ṣe ń pe ó kọ àwọn èròjà tá a fẹ́ lò fún ìtọ́jú yìí ẹ máa bẹ́ẹ̀ náà ni kí ẹ ṣe pé èlò rẹ̀ nígbà tí ẹ bá fẹ́ ṣe wọ́n torí àgbo ni. àìdáná ẹrù ọ̀làlọ́ kánà ọ̀la kánà fún. tẹ̀lé mo ṣe ń dá akọ rẹ̀ yẹn náà ni ó ṣe máa tẹ̀léra wọn sínú kòkò tẹ́ bá fẹ́ fi ṣe pot. ọ̀jẹ̀ dandan kó jẹ́ òrùlé lò bẹ́ẹ̀ bá rórù ẹ lò máa dán àbí ayọ́ àbí olè fi ń dáná. ẹni tí àìsàn hepatitis B tó bá ń yọ lẹ́nu àìsàn kan tó ní ṣe pẹ̀lú ẹ̀dọ̀ ni a sì máa gbẹ̀mí ó bá dá àyè kan. àwọn bí èèyàn bá fẹ́ lọ sókè òkun ó ní àwọn àyẹ̀wò kan tí wọ́n máa ń ṣe fún èèyàn àyẹ̀wò yìí wà nínú rẹ̀ bóyá ó ní àìsàn tó jẹ mọ́ ẹ̀dọ̀. ẹ lọ bá mi lọ rèé wá lemon kì í ṣe lime o lemon ó máa tóbi ju lime lọ ó tóbi ju òróǹbó wẹ́wẹ́ lọ ó ní wọ́n pè ń jàgànyìn ni wọ́n máa ń pè ní Yorùbá àwọn kan máa pè ní gànyìngànyìn. a máa tóbi díẹ̀ a sì máa níṣu lára ju lime lọ skin ara rẹ̀ máa ń tíìkì ju lime lọ. ẹ̀wà àlùbọ́sà funfun ètò funfun báláwo kì í ṣáájú o àlùbọ́sà funfun àlùbọ́sà tá a fi ń ṣe bẹ́ẹ̀ náà ní ṣùgbọ́n eléyìí tó funfun bẹ́ẹ̀ kì í wọ́pọ̀ ẹ máa rí tí wọ́n máa ń da yanjú sọ́tọ̀ ní lórí igbá àwọn tó bá sàbí àsáwọ̀ ní máa ń sábà jẹ́ nínú àlùbọ́sà wọ́n èyí kì í pọ̀ ìwọ̀nba náà ni máa ń mọ̀ ẹ̀wà funfun ẹ̀wà lọ rè ẹ̀wà lemon ṣe rí pé lime ni mo dákọ lẹ́ẹ̀kan lemon lélẹ́yìí ní ìsìn. ẹ̀wà ewé kan tí wọ́n ń pè ní olóyìnbó wọ́n máa pè ní stone breaker leaf ewé ẹ̀yìn olóbe wà ewé kan tó lágbára ni lọ́bàdọ́jọ́ iwájú wọ́n sọ àwọn agbára tó wà nínú ẹ̀yìn olóbe. ẹ̀wà ewédú tí mo dá akọ lẹ́ẹ̀kan ẹ̀rẹ́ nǹkan bẹ̀rù ewédú ẹ̀wà ewé guava bí tó ti dáa. ẹ ti wá ewé guava ewé tí mo fẹ́ dákọ yìí kì í ṣe ewé tó wọ́pọ̀ ó sì lójú ibi tẹ́ ẹ ti lè rí wọ́n á máa pè ní ewé afarajẹgúngún ọ̀farajọ eégún masquerade leaf ni wọ́n máa pè ara masquerade tree lẹ ti lè rí ẹ wàá mọ̀ wò pé ń bo lẹ ti fẹ́ rí masquerade tree igi tó jarafa egungun àwọn ilé àwọn olówó tó jẹ́ pé wọ́n máa gbin igi kan sínú ọgbà wọn tí ewé òbó gìrìwò mọ́lẹ̀ báyìí ẹ kàn rí tíwé yẹn ó ṣe bí ìgbà tí eégún bá dúró tí lèbè bá kún ara rẹ̀ lèbè ní aṣọ eégún aṣọ gbọrọgbọrọ tí máa ń nà wálẹ̀ lára eégún ni wọ́n ń pè ní lèbè
bí ewé yẹn ṣe bó ṣe máa ń rí lára gìrì yẹn yóò kún wá sílẹ̀. Ewé yẹn ni wọ́n ń pè, igi yẹn ni wọ́n ń pè ní masquerade tree. Ewé yẹn, ewé rẹ̀ la nílò. Ẹ lè bá pàdé nílé àwọn olówó àbí ilé ìjọba àbí ilé ìwé ìjọba tí wọ́n ti gbìn rí. Bó ṣe ń sọ yìí nísìnyí yóò máa wá sí inú ìrántí yín pé ẹ ti rí. A máa ṣe gìrì wò báyìí, a máa ga, ewé ọ̀wà dàbò wá sílẹ̀. Ewé yẹn ni wọ́n ń pè ní masquerade leaf. Igi yẹn ni wọ́n ń pè masquerade tree. Ewé rẹ̀ la nílò. Ẹ lọ wá ewé ọ̀gẹ̀dẹ̀ àgbagbà. Ewé ọ̀gẹ̀dẹ̀ àgbagbà kìí ṣe ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìmì o, kìí ṣe sàró o, kìí sì ṣe páráǹtà. Ẹ rí i pé oríṣiríṣi ọ̀gẹ̀dẹ̀ mo dákọ̀ yẹn, ọ̀gẹ̀dẹ̀ àgbagbà yìí tán máa ń dín jẹ dòdò. Gbogbo àwọn ewé tí mo dákọ̀ yìí pátá tútù ni wọ́n gbọ́dọ̀ jẹ́. Mo sì ṣe ń dákọ̀ wọn tẹ̀léra wọn yẹn láti lime tó fi dórí onions, eléyìn àlùbọ́sà funfun, tó fi dórí lemon, tó fi dórí ewé ẹ̀yìn olóbe, ewé ewédú, ewé guava àti ewé àfarajẹ gúngún. Bí mo ṣe tó tẹ̀léra wọn yẹn, òun náà lẹ́ẹ̀ṣẹ̀ máa kó sínú pọ́ọ̀tù ńgbà tẹ́ bá fọ̀ wọ́n tán. Ewé ọ̀gẹ̀dẹ̀ àgbagbà lẹ́ẹ̀jẹ̀ kó kàn, òun lẹ́ẹ̀kọ́ lé lórí kàn. Ẹ wá bu omi sí, ẹ bu omi tó dáa sí, ó ti wá di iṣẹ́ ṣíṣe. Ṣé rí ṣíṣe tẹ́ fẹ́ ṣe yìí, ẹ fẹ́ gbàgbára lọ́wọ́ gbogbo àwọn èròjà yẹn ni. Bẹ́ẹ̀ ni ẹ gbọ́dọ̀ gé, ẹ rí dájú pé ẹ gé lime àwọn ọsàn méjèèjì tó wà ńbẹ̀ yẹn, ọsàn òrombó wẹ́wẹ́ àti ọsàn jàgàn. Ẹ gbọ́dọ̀ gé, ẹ fún lójú. Omi tí ó bá ń hó ní gbígbóná yẹn yóò lè ráǹfààní àti gbàgbára lọ́wọ́ rẹ̀. Ẹ wá ṣíṣe tẹ́ fẹ́ ṣe yìí, ẹ fẹ́ gbàgbára lọ́wọ́ àwọn èròjà yẹn ni. Léè tó túmọ̀ sí pé kì í ṣe pé ntẹ́ máa ṣe tẹ́ máa gbé kaná ní gbogbo ìgbà tẹ́ bá fẹ́ lò rárá. Ìṣe kan náà lẹ́ẹ̀ṣẹ̀, ẹ sì gbọ́dọ̀ ṣe fún wákàtí 3. Ẹ máa wá ṣe làákàyè pé wákàtí 3 sómi tẹ́ bù sí kò ní í gbẹ. Tó bá ti ń lọlẹ̀ ẹ máa bomi míì sí. Tó bá ti ń lọlẹ̀ ẹ máa bomi míì sí títí tí ó fi pé wákàtí 3. Torí pé àsìkò ìgbà tí tómi ń gbàgbára lára rẹ̀ yẹn, àwọn agbára tó wà nínú ewé àti egbò ọsàn tá a kó papọ̀ yẹn ó ti ń dínkù. Bí náà ṣe ń pẹ́ lára rẹ̀ sí ní dínkù, ẹ sì fẹ́ jẹ́ kí omi yẹn kó parapọ̀, agbára yẹn kó parapọ̀ sínú omi rẹ̀ ni. Bó bá jẹ́ pé ìwọ̀nba omi tí ẹ padà ṣe sí nígbà tí omi yẹn tó jinná tán, tágbò yẹn jinná tán, tó bá tó bí lítà 5 litres, lẹ́yìn jálá omi 5, ẹ pé jálá àgbo 5 lẹ padà rí gbà jáde ńbẹ̀, lẹ́yìn ti ṣe 5 litres. Káfúrà lẹ́yìn pẹlẹbẹ yẹn ní 2 ní kẹ́ fi sí. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ó tó bí 10 litres, lẹ́yìn jálá 10, ẹ fi káfúrà pẹlẹbẹ yẹn ẹ fi 4 sí. Nígbà tó bá jinná tán, tẹ́ ẹ bá ti rọ́ sínú àwọn ke, yálà 5 litres keg ni àbí 10 litres keg, tẹ́ ẹ ti rọ́ síbẹ̀ tán, ẹ wá fi ìwọ̀n káfúrà yẹn sí. 2 fún 5 litres, 4 fún 4 litres. Ó ti di àgbo tẹ́ ẹ gbé sínú ilé tí ò sì tí ò ṣe. Àṣírí kan ni mo fẹ́ sọ fún wa lórí ètò yìí. Àgbo tí wọ́n máa ṣe tí ó jẹ́ pé tẹ́ bá ti rà, tẹ́ bá ti fẹ́ lò lẹ́ẹ̀sì, tẹ́ bá ti lò tán ẹ̀ tún dé padà síbẹ̀. Tẹ́ bá ti débẹ̀ ní oṣù 3-4 kò sí tí ó ṣe. Bí wọ́n ṣe máa ṣe ni mo sọ fún yìí, tí ìfi bà á jẹ́. Agbára tá a fi ṣe àgbo top striker wa, ọgbọ́n yìí náà la lò tá a fi kó papọ̀
bó ti jẹ́ pé òun tún lóyin nínú ọgbọ́n yẹn la lò la fi kó papọ̀ tí ó fi jẹ́ pé kò ní bàjẹ́ àti ráwọn tó ra top striker tó sì wà lọ́wọ́ wọn fún ọdún 2-3 tí ò sí kankan tó ṣe kódà lọ́wọ́ tèmi gan lọ́wọ́lọ́wọ́ báyìí eléyìí tá a ti pèsè níbi ọdún 4 sẹ́yìn tí mo mọ̀ọ́mọ̀ tọ́jú bọ́tù kan yẹn pé kí n fi máa yẹ̀ wò ó sì wà ńbẹ̀ dìgbé àti produce mi lẹ́yìn ìgbà yẹn tó sì jẹ́ pé ti àtijọ́ yẹn náà sì wà ńbẹ̀ tí ò sí tó ṣe ọgbọ́n tí wọ́n fi máa ń ṣe ó ní mo sọ fún wa wọ́n máa ń ṣe é fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí ni wọ́n bá ti gbàgbára lọ́wọ́ ewé àti egbò tí wọ́n lò wọ́n wàá fi káfúrà sí káfúrà yẹn ò ní jẹ́ kó bàjẹ́ ìmíì omi ni wọ́n máa ń lò láti fi preserve ẹ̀ tí ò sí kankan tí ó ṣe fún ọ̀pọ̀lọpọ̀ ọdún tẹ́ ẹ̀ bá ti jẹ́ kó kanlẹ̀ tẹ́ ẹ̀ sì ṣí sílẹ̀ kò sí tí ó ṣe torí pé nature ni. ó ti di àgbo ó sì ti ṣetán fún lílò fún àrùn hepatitis B. bó lẹ́sẹ̀ wá lò ó ká tó lọ sí ìpolówó ọjà ẹ jẹ́ ká polówó ọjà tí bá dé wọ́n sọ lílò rẹ̀ fún wa. ìkànnì JDN Radio 101.5 FM tá a wà ní òpópónà JSB lókè àdó nílùú Ìbàdàn tewétegbò lẹ̀ ń gbọ́ lọ́wọ́ níkànnì yìí JDN Radio 101.5 FM Aṣíwájú Ọlábọ̀dé Mákínwá ló kọ tèmi ń bọ̀ wá àwa la ní ewé o àwa la légbò àìdán ẹ̀rù alámọ̀ kànáfùrù kan bíi lálà òbó òtóyọ̀ tẹ́yọ̀ èso túdè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwa la ní gbogbo àwọn nǹkan yìí. àǹfààní bẹ nínú ewé àǹfààní bẹ nínú egbò àǹfààní bẹ nínú gbogbo ewé kó tiẹ̀ dùn dáradá. ó kì í káàbọ̀ padà látòkè lọ́hùn-ún. ìyàrá tó wá. tewétegbò ń lè tò níkànnì JDN Radio 101.5 FM tá a wà ní òpópónà JSB lókè àdó nílùú Ìbàdàn. ogun wa. Aṣíwájú Ọlábọ̀dé Mákínwá ló kọ tèmi àwíyé gbogbo lẹ̀kílẹ̀. àgbo wa ti ṣetán àbí àbá àti ìṣetán ó ti rẹ́dì ó di mímu bó o la ṣe mú. bàbá wa pa Akínlolú ẹ̀mí yóò gùn o ẹ pẹ́ fún wa. ẹ má gbàgbé pé ọsàn tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ oríṣi ọsàn tí ń bẹ tá a mọ̀ lọ́dọ̀ wa ń bí gan ó tó 4. ìkan ni eléyìí tó gbajúgbajà kìí ṣe mi ò tí ì sọ̀rọ̀ àgbálùmọ́ o àwọn ọsàn oní omi sóró oní ọsàn òróǹbó tó gbajúgbajà. bẹ́ẹ̀ ni a ní lemon lemon yẹn a máa tóbi díẹ̀ ṣùgbọ́n kì í tóbi tó òróǹbó tí mo dákọ̀ tán nísìnyí. a sì máa ní awọ ara rẹ̀ a máa gbópọn a tún máa gbópọn ju òróǹbó lọ. èmi ò rí bí ìgbà tí ó máa ń shape tí máa ń ní ìṣẹ̀dá bí wọ́n ṣe bí adániwáyé ṣe mọ́ máa wò ó ń gbà mí yóò fẹ́ jọ guava ṣùgbọ́n kò jọ tán délẹ̀délẹ̀ náà torí pé àwọ̀ ara wọn yàtọ̀. máa ní soso kan báyìí nísàlẹ̀ àtòkè
ìkan tún wá wà tí ó jẹ́ pé òun ni a mọ̀ sí lime, òun ló kéré, ó kéré, ìyẹn ni wọ́n fi pè é lòròǹbó wẹ́wẹ́. Awọ ara rẹ̀ ò sì tó ti lime tá a sọ lẹ́ẹ̀kan. Ṣé wá rí jàgàn tí wọ́n tún pè ní gàìngàìn, gàìngàìn ni wọ́n máa ń pè nílé Ifẹ̀. Wọ́n á sì máa ń pè ní jàgàn lọ́yọ̀ọ́. Òun tún yàtọ̀, òun ni ìṣí kẹrin nínú àwọn òróǹbó, nínú àwọn ọsàn nílẹ̀ Yorùbá. Yàtọ̀ sí ọsàn aláwẹ́ tá a mọ̀ sí kí náà wọ́n pè tangerine àbí kí wọ́n pè tangarilin. Ìwádìí jẹ́ kó yé wa wípé wọ́n ṣẹ̀dá, àwọn èèyàn ni wọ́n ṣẹ̀dá tangerine, kì í ṣe tí ó wá látinú nature, wọ́n ṣẹ̀dá rẹ̀ ni, gẹ́gẹ́ bí ìwádìí kan ṣe gbé jáde. Bàbá wa Pa Akínlolú, ẹ ṣeun, wọ́n ṣèrànlọ́wọ́ fún mi láti tàn mọ́lẹ̀ sí àwọn àárín yẹn. Ẹ̀mí yóò gùn o bàbá. Ara àwọn tí wọ́n dúró tètò yìí nìyẹn. Ẹ á rí ń pẹ́, ẹ sì ní fàìsàn lùgbà. Ẹ bá ń kí ìyá mi dáadáa o. Ẹ jẹ́ á lọ. Àgbo wa ti wà níkàlẹ̀ léyìn fún àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ tá a pèsè kalẹ̀. Ó kù lílò báyìí, bó la ṣe lò ó. Lílò rẹ̀ ò le, glass cup kan òun náà la máa lò, glass cup kan láàárọ̀ àti lálẹ́ la máa lò. Ẹni tó bá ń lò ó, ẹni tó bá ti ní àrùn yẹn lára, ẹ pé kó lo àgbo yẹn ó kéré tán oṣù 3. Wọ́n jẹ́ kí n tún fún wa nìkan sí fún àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ tá a mọ̀ sí hepatitis B. Méjì ni mo kó wá lónìí. Ìkejì yìí ó tiẹ̀ wá ọ̀rọ̀rùn, kò ní ewé afarajẹ gúngún nínú ní tiẹ̀. Yóò rọrùn fún yín láti tètè wá èròjà tiẹ̀, bí ìgbà tí èèyàn bá ń fi ẹran jẹ ẹ̀kọ ni ó sì rọrùn. Àbẹ́rẹ́ nǹkan bẹ̀ wọ́n. Ẹ lọ rèé wá igi kan tí wọ́n ń pè ní igi àrìrà. Igi àrìrà, ewé rẹ̀ la nílò, ewé àrìrà la nílò. Ìwádìí láti ilẹ̀ yìí títí tó fi dókè òkun fìdí ẹ̀ múlẹ̀ wípé ewé àrìrà ó ń ṣiṣẹ́ fún hepatitis B. Ẹ lọ sí orí ẹ̀rọ ìtàkùn ayélujára, ẹ lọ rèé tẹ̀ sí ewé àrìrà. Egbò kan wà, igi kan wà tí wọ́n pè ní wẹ̀rẹ̀bí, egbò rẹ̀ la nílò láti ṣiṣẹ́ kejì yìí. Ewé àrìrà àti egbò wẹ̀rẹ̀bí. Egbò kẹta tá a nílò ní egbò ìfọ̀n. Ẹ wá lọ rèé bá ń wá fùfú olókun, tí wọ́n tún pè ní fùfú òkun. Àwọn kan bi mí léèrè pé níbo ni fùfú olókun ti wá. Wọ́n jẹ́ kó yé yín lónìí. Ẹranko kan ń bẹ nínú odò, octopus ni wọ́n ń pè é, ó dàbí aláǹtakùn báyìí. Ara àwọn ẹran tí ń gbé nínú omi ni, inú rẹ̀ ni wọ́n ti máa yọ fùfú olókun. Tẹ́ bá mọ octopus, ó máa ń dàbí aláǹtakùn báyìí, ọwọ́ rẹ̀ pọ̀ báyìí,
ọwọ́ mẹ́jọ ló ní a máa jẹ́ o ṣùgbọ́n ẹni tó bá fẹ́ jẹ́ kó sọ jẹ torí oró ń bẹ lára rẹ̀. Inú rẹ̀ ni wọ́n ti yọ fùfú olókun. Fùfú olókun yẹn dàbí eegun ha rẹ̀ ni pẹlẹbẹ báyìí ni máa ń rí, ó sì funfun. Eegun yẹn ó wá ní àwọn ẹbu kan nínú tí máa kó sínú bí ìgbà tí ẹ jẹ́ kí n ṣàlàyé ẹ̀ báyìí. Tí wọ́n bá fọ́ eegun ẹran ẹ rí i pé àwọn kinní kan bíi mùdùnmùdùn kan máa wà nínú rẹ̀ tí ó rọra lu fótófótófótó báyìí. Kinní yẹn ni ó fẹ́ jọ ti fùfú olókun eegun ha octopus tá a mọ̀ sí fùfú olókun tí wọ́n tún pè ní fùfú òkun. Kinní yẹn pẹlẹbẹ báyìí ni ó dàbí àtẹ́lẹwọ́ ogun ìmí àmọ́ gun jàtẹ́lẹwọ́ lọ. Ẹbu tí ń bẹ ní àárín rẹ̀ ó ṣe àtẹ́ bá ń ha báyìí ọmọ gbọ̀n lẹ̀ ò ní wọ́n máa ń lò láti fi ṣiṣẹ́. Ẹ̀yin bàbá wa ibi tẹ́ ẹ bá wà ilẹ̀ rẹ̀ o, ẹ̀yin tẹ́ ẹ ti lọ́nà yín ẹ̀ tẹ́ ẹ sì wà láyé ẹ̀mí yín ó gùn kò sì ní gùngùn àrùn. Ìgbà wọ́n ṣe egbò tí wọ́n ṣèwádìí tí wọ́n mú jáde nínú omi léyìí tí wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé ara octopus ni wọ́n ti yọ ẹran omi. Wọ́n rí ó funfun ní ìjọ fùfú ni wọ́n pè títí tí wọ́n sọ di fùfú olókun. Ṣé fùfú náà kúkú funfun àbí èyí tí wọ́n ń tà lóje lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́ ẹ fẹ́ ra ohun tẹ́ ẹ mú lọ́wọ́ tẹ́ ẹ ná lọ́wọ́ yìí ṣe bó funfun. Àwọn nǹkan mẹ́rin tí mo dákọ̀ yìí ńlá papọ̀: ewé igi àrìrà, egbò wẹ̀rẹ̀bí, egbò ifọ̀n àti fùfú olókun. Àgúnmu la fi lè ṣe, àgúnmu ni a fi ṣe kì í ṣàgbo. Àgbo ń tẹ̀ kán olómi ni ṣùgbọ́n eléyìí àgúnmu ni. Àágùn wọn papọ̀ ní tí wọ́n gbẹ ẹ sá sínú ilé ẹ má fòrùn sá. Bẹ́ẹ̀ bá ìsá fọ́jọ́ 6 sí 7 yóò gbẹ ẹ tún wá tún lọ kó di powder dáadáa. Ó ti di oògùn kábíyèsí. Ẹ máa bù ẹ máa síbi ọmọdé teaspoon ó ní ẹ máa lò. Ẹ dà sẹ́nu kẹ́ ẹ mú mi sí omi tó lọ́wọ́rọ́ àárọ̀ àtalẹ́ lọ́ba tán kò jù bá lọ. Ó jẹ́ oògùn egbò tewétegbò hepatitis B kejì tí mo mú wá lónìí. Bí eléyìí bó ṣe jẹ́ nìyẹn. Mo ní wọ́n pè mí pọ̀ lórí ọ̀rọ̀ oògùn ojú. Wọ́n fún wa ní nǹkan tó jẹ mọ́ ojú lónìí tó jẹ́ 2 níye. 2 ni wọ́n fún wa. Iṣẹ́ tí ó sì yọ̀fẹ́ náà ń lówó àti wàhálà díẹ̀ o. Ìkànnù rẹ̀ rọrùn ṣùgbọ́n kejì yọ̀fẹ́ náà ń lówó. Ṣé mọ̀ pé ẹni tó bá nílò apá ahun àtẹ̀sẹ̀ ahun pẹ̀lú orí ahun yọ̀fẹ́ nílò kọ́ra òdìdí ahun o. Ìjàpá ni wọ́n ń pè láhun kì í ṣe ahun, stinginess là ń sọ o. Torí àwọn ìtàn tá a kà nínú ìwé aláwìyé jẹ́ kí ká yé wa pé ìgbé ayé tí ìjàpá gbé nínú ìwé aláwìyé ọláhun ni àwọn bàbá wa ṣe máa ń pe ìjàpá ní ahun. Ẹni tó bá fẹ́ máa gba tọwọ́ èèyàn tí ìfẹ́ fi tọwọ́ rẹ̀ lẹ̀ ni wọ́n ń pè láhun. Ṣùgbọ́n orúkọ yẹn wọ́n ti tì sí ìjàpá lára nínú ìwé aláwìyé tá a kà dàgbà àbí ọ̀wá tán. Ṣùgbọ́n ìjàpá ó ní mò ń sọ̀rọ̀ nípa rẹ̀ gẹ́gẹ́ bí àkàwé mi. Kò sí nínú tá a fẹ́ lò lónìí o láti fi ṣe àjò tá a fẹ́ ṣe yìí. Ẹ lọ rèé wá ẹni tó bá ní àìsàn kan tí a mọ̀ sí
glaucoma dàbí àfòmọ́ níbi ẹyin ijú, àti glaucoma ni o àti cataract ni o, bí àfòmọ́. Cataract yẹn ó tiẹ̀ wá wà níbẹ̀ bẹ́ẹ̀ ni pé kẹ́ ẹ fọwọ́ sí báyìí ni. Ọ̀pọ̀ ọgbà ó ṣeé ṣe kó má rọrùn fún yín láti tètè rí pé èèyàn ní glaucoma, ṣùgbọ́n cataract a máa hàn gbangba funfun yìí ọ̀rá ríròdòròdò láàrin ẹ̀yìn ijú tó jẹ́ pé yóò dí ibi tí ríran níbi ojú, yóò bò mọ́lẹ̀ tí ò ní jẹ́ kó ríran mọ́. Ẹ̀yin tí wàá ń gbèrò àti lọ rèé ṣiṣẹ́ abẹ, ẹ gbọ́ iṣẹ́ yìí yóò fẹ́ wúlò fún yín. Àkọ́kọ́ tó ṣeé ṣe kó rọrùn fún yín láti ṣe, ẹ lọ rèé wá àkùkọ ìbílẹ̀ tó jẹ́ funfun báláú. Ẹ má jẹ́ wọ́n tàn yín o. Bó bá ṣeé ṣe kó jẹ́ pé ìyẹ́ adìẹ yẹn ó ṣeé ṣe kó jẹ́ pé dúdú díẹ̀ wà lára rẹ̀, wọ́n ti wá tú kúò ńgbà wọ́n fẹ́ tà fún yín àbí wọ́n fẹ́ fi sórí igbá, wọ́n lè ti tú eléyìí tó jẹ́ àmúlùmọ́là ìyẹ́ tí ì ṣe funfun nínú ìyẹ́ rẹ̀. Ntí mò ń gbìyànjú àìsọ ni pé bẹ́ẹ̀ bá wà ẹ wá sí bí ọ̀dọ̀ ẹni tó lóòótọ́ tí ó jẹ́ kó yé yín pé adìẹ yìí funfun ni, àkùkọ tó jẹ́ funfun tó sì jẹ́ tìbílẹ̀ lẹ nílò. Ẹ wá ní pa ẹ ní gbẹ̀mí rẹ̀, èékánná rẹ̀ ńlẹ nílò, èékánná ẹsẹ̀ rẹ̀ lẹ́gẹ̀ẹ́, èékánná ẹsẹ̀ rẹ̀ lẹ́gẹ̀ẹ́. Ẹ wá wò pé ó yẹ kẹ́ ẹ pa kẹ́ ẹ tó gé èékánná rẹ̀ náà. Ẹ hàn pé adìẹ yóò ṣòro kéèyàn ó tó bá adìẹ gé èékánná, yóò fẹ́ lajà lọ díẹ̀. Ẹnìkan lòun lè lo nail cutter. Ó wáyé pé pípa lẹ́ẹ̀fẹ́ pa jẹ láti yọ èékánná rẹ̀ àbí láti gé èékánná rẹ̀ láti ṣe tẹ́ ẹ fẹ́ ṣe yìí, kò sí ní tó burú ń bẹ̀ o. Bí èèyàn bá ń sunkún èèyàn máa ríran, ojú bá ń dùn ní òpó yá mọ́ jẹ adìẹ funfun. Adìẹ funfun sì ṣòro mọ̀ nínú sàásùn bàtà bá ti yí la. Ẹ bá ti gé èékánná rẹ̀ ẹ lọ ẹ fi àtàrè sí, ẹ ti lọ ẹ pé kí ẹni yẹn kó máa fi ra ìpéǹpéjú rẹ̀. Ìpéǹpéjú ni awọ tó bo ojú lápá òkè, awọ tó bo ẹyin ijú lápá òkè báyìí ó ní ìpéǹpéjú. Awọ tó jẹ́ pé ńgbà tá a bá sùn ó ní máa bo ẹyin ijú wa, tá a bá dijú ó ní máa bo ẹyin ijú wa, ìpéǹpé nù. Kó máa fi ra ìpéǹpéjú rẹ̀ méjèèjì. Wọ́n bá jẹ́ pé kan ló mú ẹ kó má dá kan tọ́jú o, ẹ jẹ́ tọ́jú méjèèjì o, wọ́n má gbàṣẹ fúnra wọn. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, cataract yóò ṣí dànù nígbà tí ó bá lò fún àwọn àsìkò kan, yóò ṣí. Kò jù bá ń lọ ń jẹ. Eléèkejì tí mo fẹ́ sọ yìí tìróò ni, tìróò téèyàn máa lé ni. Ẹ rí i pé ìpéǹpéjú ni mo sọ tán nísìnyí, eléyìí tìróò lílé ni. Bó o láṣẹ wá ṣe tìróò ọ̀hún. Ẹ lọ wá ojú adìẹ ìbílẹ̀ méjèèjì, ẹ lọ wá. Ẹ rí i pé ẹ fẹ́ ra adìẹ báwọn àbí ṣe aládìẹ ó yọjú rẹ̀ fún yín bí kẹ́ lọ rí. Ẹ ra adìẹ ẹ tó bá fẹ́ orí ahun, ẹsẹ̀ ahun, òdìdí ahun ni ó rà o. Aládìẹ ò ní yọ ojú adìẹ rẹ̀ fún yín pé kẹ́ lọ lò ó. Ó sì ṣòro fún yín láti rí àwọn nǹkan báyìí lórí igbá àwọn ìyá wa níbodè. Afọbajẹ bó ni nǹkan bẹ̀ ń wò. Ẹ kú ọ̀la o. Ọ̀sán má lo chicken o, má lo àwọn hybrid o. Ẹ má lo àwọn adìẹ olóṣù mẹ́ta o, adìẹ ìbílẹ̀ ní kẹ́ ẹ lò. Bẹ́ẹ̀ bá láwọn adìẹ olóṣù mẹ́ta tí wọ́n fi kẹ́míkà bọ́ kò ní í ṣiṣẹ́ o. Adìẹ ìbílẹ̀ ẹ pé ńgbà mọ̀ ń sọ̀rọ̀ àkùkọ funfun lẹ́ẹ̀kan, àkùkọ ìbílẹ̀ ni mo sọ̀rọ̀ nípa rẹ̀.
ẹ wá ojú adìẹ ìbílẹ̀ tó jẹ́ méjì àbí ọ̀wá tán ó kù. Ẹ lọ rèé wá ojú ọ̀gà méjì, ojú ọ̀gà méjì. Yóò ṣòro fún yín láti lọ sí ọ̀dọ̀ àwọn eléwé ọmọ pé ẹ fẹ́ ra ojú ọ̀gà, torí pé wọn ò ní lè yọ ojú ọ̀gà fún yín, ọ̀gà tí wọ́n ní lórí igbá kí wọ́n yọ fún yín ipe kẹ́ ẹ lọ rèé lò ó, torí pé ẹni tó bá padà wá tó fẹ́ ro dídí ọ̀gà yóò béèrè rẹ̀, yóò yẹ̀ wò fínífíní. àwọn tó wọ́n bá mọ nǹkan bá ń rà wọ́n yẹ̀ wò, wọ́n rí dájú pé gbogbo èròjà tí ń bẹ lára rẹ̀ pátá òun náà ni ó pé. bẹ́ẹ̀ ni ọ̀gà gbígbẹ a lè lò ó, a lè lo ọ̀gà gbígbẹ, ojú rẹ̀ la nílò. sílẹ̀ tó túmọ̀ sí pé bẹ́ẹ̀ bá lójú ọ̀gà ẹ lọ rèé ra odidi ọ̀gà kẹ́ ẹ sì yọjú rẹ̀ kẹ́ ẹ sọ yòókù nù lọ́ba tán. ẹ lọ wá ojú ẹyẹ ilé méjì, lè tó túmọ̀ sí pé odidi ẹyẹ ilé ńlẹ́ rà ẹ sì yọ ojú rẹ̀ láti fi ṣiṣẹ́ yìí. ẹ wá kànáfùrù níbi tó ti dáa tá a mọ̀ sí clove. ẹ wá kànáfùrù. ẹ wá ìmí ọjọ́. àwọn tó bá mọ tí ń jẹ́ ìmí ọjọ́ ohun tí ó kọ́kọ́ máa wá sí ọkàn wọn ni pé ṣé ìmí ọjọ́ pupa ni àbí dúdú. ìmí ọjọ́ pupa ni kẹ́ ẹ lọ rèé wá. tẹ́ bá ti rí ìmí ọjọ́ pupa ẹ wá mú pàdé àtàrí kan ẹ fi kún. òkúta kan wà tí wọ́n ń pè ní òkúta tìró. ẹ nílò rẹ̀ kó lè bá àjọ tìró pátápátá, kọ́kàn má jẹ́ pé ẹbu lásán lẹ̀ ń bù sójú. àbí ní mò ń wé òye yín, ẹ gbọ́dọ̀ lọ òkúta tìró mọ́. àlọ̀kúnná gidi ni bíi ti tìró tí ó dà bíi tìró gidi o. ẹ wá òkúta tìró tí ó ṣe déédéé ìwọ̀n, tí ó kó àwọn àwọ̀, àwọn ojú àti àwọn nǹkan míì tá a lò papọ̀ yìí, yóò kó àwọ̀ wọn mọ́ra tí ó sì kó sínú àwọ̀ ti tìró gangan. kò ní dáa kó jẹ́ pé wàá lé sójú, wọ́n máa wá fi, àwọn tó bá rí wọ́n máa wá fi ọwọ́ gúnra wọn ìpè àbọ̀ ọ̀rọ̀ rẹ̀ wà ìmí ọjọ́ ní mọ̀ ń lé kiri nísìn. ọlágbà ẹ jẹ́ ó kó tìró sínú, ẹ fi tìró kún, ẹ fòkúta tìró fún. ẹ nílò, bẹ́ẹ̀ ni ẹ nílò ilé tìró. ilé tìró wọ́n bá fẹ́ bú àwọn ọmọge tí wọ́n ní ìdí, wọ́n á ní ó ṣèdí bí ilé tìró látijọ́ bí wọ́n ṣe máa bú wọn nù. àwọn ọmọ tí wọ́n bá ṣe bẹ̀bẹ̀rẹ̀ ẹ̀dí àbó rí díẹ̀ bí ilé tìró. ẹ lọ wá ilé tìró, ó lè jó ní dẹ, ó sì lè jẹ́ oní pàǹdà. ọlágbà o, ní nǹkan bí ọdún 20 ọdún sí ọdún 25 sẹ́yìn, ìkan wà tí mo ní, yóò ti máa tọ́gbọ̀n ọdún báyìí o. ìkan wà tí mo ní tó jẹ́ onídẹni. ọlọ́bọ́lọ́ ń fẹ́ wọn mọ bí ó wà wọ́n nísìnyí. mo ń dì í kiri láwọn àsìkò kan nígbà náà lọ́hùn. tìró onídẹyẹ òun tún ní, ó ní ẹsẹ̀ tí máa ń dúró lé lórí ń tiẹ̀, mo ní nígbà náà lọ́hùn. torí àwọn òbí mi jẹ́ kó yé mi pé mo fẹ́ràn tìró láti kékeré, pé mo máa ń fẹ́ lé tìró. ìyá mi ó sọ fún mi pé wọ́n bá múra fún mi tán tí wọ́n bá tí ì fún mi létí róòsì mi lójú, ìmúra ò tí ì pé. ṣùgbọ́n ní ìsìn nǹkan kò sáàyè wọn. bí wọ́n bá létí róò ní ìsìn wọ́n lè kó lóra rẹ̀ fi ṣe nǹkan ni. ojú ti rà bí àṣà ìgbéra. iṣẹ́ ti pé àti tìró wa ti ṣe tán, ẹja kó sínú ilé tìró àti káwá ọ̀pá tìró sí
ọjọ́ ti lọ. Ó di lílé ẹja máa lé, a bá ti wẹ̀ tán tá a múra tán ẹja lé, àjáde ẹja lé. Gbogbo tó ń ṣe pẹ̀lú àrùn ojú, kátàràtì ni, glaucoma ni, bàìbàì ní ń wò ni, ó ń sú ni, ó ń wo ọ̀kan kó tó ríran ni, ó ń wo ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ó tó ríran ni, gbogbo ẹ̀yọ́ paramọ́. Bí eléyìí bó ṣe jẹ́ nu, ọjọ́ ti lọ. Ẹ jẹ́ kí n máa káàsá mi lórí ètò yìí lónìí. Ìpè ẹyọ kan péré ni wọ́n fẹ́ gbà, ṣùgbọ́n ẹ láǹfààní láti pè mí lẹ́yìn ètò. Yorùbá wù mí kẹ́ ẹ pè mí tó bá dọ̀la, torí àsìkò àti rìn lọ lé kò ní dáa kó láre ọ wà lórí ìrìn ká máa gbé ìpè. Ẹ̀yin náà lẹ ní bàbá ń ṣe gbá ká má ṣe gbá, tàbá ń ṣe kinní kan ká má ṣe kinní kan. 07048001015 oníkẹ́ pè sí láì. Akínyìn o. Ẹ kálẹ́ fẹ́ pé tó. Àwa rèé o. Wálé látòdò ọ̀nà. Alàgbà Wálé látòdò ọ̀nà. Sódò ọ̀nà òkun fàyà lálẹ́ yìí. Tí ẹ ṣí black man bá mú tó ti pẹ́ kó ríran ọmọ rárá tó lè lò nínú kúrò yẹn. Ó lè lò tí wọ́n bá ti ṣiṣẹ́ abẹ. Ó lè lò. Yóò sí ni, ó fẹ́ sí dànù ni. Yóò sí dànù ni. Hello my people, Nami be Aroyoba. If you never subscribe to my YouTube channel, Agba-Isegun Ewoseri, you are wrong. Make you go there now and subscribe. Thank you.